ẹ̀yin àgbàlagbà ojú òní tì yẹn ní ṣàṣẹ tìǹú ayé o àwọn tó la yá tì í lẹ́yìn òní tì í lójú o ìwé àtúndè kò nínú ogun leléyìí ìwé àtúndè kò nínú ogun mo pósì kíní ìkan lánàá àwọn èèyàn comment inú mi dùn àwọn èèyàn dẹ̀ share inú mi dùn gan bẹ́ẹ̀ ni ìwé leléyìí ìwé àtúndè kò nínú ogun ìwé àtúndè kò nínú ogun ẹ̀yin àgbàlagbà báwo la ṣe máa ń ṣe é ó ní odidi ibi tí mo máa ń kúrò tí mo máa fi ń wá sí ẹ rí i pé omi yẹn ó ń wọ́ lọ báyìí òjò tó rọ̀ ni o òjò tó rọ̀ ni o àgbàrá leléyìí omi àgbàrá leléyìí ẹ̀yin àgbàlagbà báwo la ṣe máa ń ṣiṣẹ́ yìí o ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi òru la máa ń wẹ iṣẹ́ yìí ní aago méjìlá òru aago méjìlá la máa ń wẹ̀ nǹkan tá a máa fi ń ṣe ọṣẹ náà leléyìí ẹ lọ bá mi wá egbò túdè àti ewé túdè egbò túdè àti ewé túdè ẹ wá méjèèjì ẹ bá mi wá ìsáwùrú ẹyọ kan ẹ gún papọ̀ tí ẹ bá ti kún àti epo ọ̀bọ̀ díẹ̀ ẹ bá mi gún papọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀yin àgbàlagbà ó di oògùn ni ẹ̀rí mo post iṣẹ́ lánàá àwọn kan sọ pé odò tó ń ṣàn ni kì í ṣe odò tó ń ṣàn o àgbàrá ni o omi àgbàrá ni ẹ̀yin àgbàlagbà tí ẹ bá ti gún àwọn nǹkan tí mo sọ yìí ẹ bá mi gún kíní yìí ń yọyàn kó nínú ogun gan ẹ rí i pé ọ̀nà ló gba bí àgbàrá yẹn omi àgbàrá ti sí ọ̀nà yẹn ọ̀nà kan tún nìyẹn ẹ rí i pé ibi tí ọ̀nà yẹn lọ straight ẹ rí i pé straight ni ẹ rí i pé omi ò lọ kò sí níwájú lọ́hùn ẹ rí omi yẹn ló gba ọ̀nà yẹn lọ straight yẹn ẹ ń gbọ́ mi yé ẹ̀yin àgbàlagbà mo fẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní odidi ibì kan mo kúrò títí wá síbí fi wá ń ṣe ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ̀yin àgbàlagbà ẹ bá mi subscribe torí ó wù iṣẹ́ bàbá àti wa ni ó wù mí kí gbogbo àwọn èèyàn kó jẹ àǹfààní nínú iṣẹ́ yìí ká bọ́ kúrò nínú ogun àwọn ẹlòmíín wà nínú ìgbèkùn mo fi gbámọ̀lẹ̀ búra fún ẹ tó bá wẹ iṣẹ́ yìí ọ̀nà ẹ̀ tó dí pápátá ló máa ṣí ó ń yọ̀yàn kúrò ní ogun ìdílé bàbá tàbí èpè tàbí àwọn kan ti fi èpè ó ti fi èpè bà tiẹ̀ jẹ́ tàbí ó ti dẹ̀ ẹ́ síbì kan ó ti sun ẹ́ síbì kan ẹ̀rí bó ṣe ń ṣàn lọ bẹ́ẹ̀ ni ogun náà máa jáde kó bẹ́ẹ̀ ṣe ń wẹ̀ ẹ máa rí àmì kan pé nǹkan jáde kó lára yín lẹ́sẹ̀kẹsẹ̀ bá a ṣe máa wẹ̀ aago méjìlá òru mo sọ fún yín la máa wẹ̀ a máa lọ sí àgbàrá bí òjò ṣe rọ̀ ń sí ló dáa ibi tí ó ń wọ́ lọ a dúró síbi ẹ rí i pé ibẹ̀ yẹn ó jìn díẹ̀ ẹ wá dúró sáàárín ó ti kí àwọn èèyàn máa kọjá ńgbà yẹn má bẹ̀rù ẹ bá mi wá kọ̀ọ̀kan ẹyọ̀kan ó yá ọṣẹ tẹ́ ẹ gún yìí nǹkan tẹ́ ẹ gún yìí ó yá ẹ fi ọṣẹ tẹ́ ẹ lè fi wẹ̀ ìgbà kan yẹn ẹyọ̀kan náà ni ìgbà kan ẹ fi sí lórí ó yá ẹ gbé sí orí kọ̀ọ̀kan yìí tẹ́ bá ti gbé sórí kọ̀ọ̀kan yìí ẹ̀yin àgbàlagbà ẹ bá ń lọ ẹ bá mi bu epo pupa kan dání epo pupa yẹn lẹ máa fi pa ara kẹ́ tó wọnú àgbàrá yẹn odò omi àgbàrá tó ń ṣàn lọ ẹ wá sọ pé èmi lágbájá ọmọ lágbájá mo bọ́ kò nínú ogun lénìí ogun tó jẹ́ kí n lọ síwájú ogun tó jẹ́ kí n rọ́wọ́ mú ogun ìdílé bàbá àìríjà àìrímọ àìríná àìrílò ibi tó bá dì ẹ́ sí kó tú mi lẹ̀ ó yá àgbàrá bá mi wẹ gbogbo ẹ̀ dànù omi àgbàrá bí mo ṣe ń wẹ̀ lónìí o bá mi wọ́ wọn lọ bá mi wọ́ ogun ìdílé bàbá lọ bá mi wọ́ ogun ìdílé ìyá lọ bá mi wọ́ èpè lọ bá mi wọ́ àìní àìríjà àìríná àìrílò àìlèjẹyàn promise and fail bá mi wọ́ dànù mo fi gbámọ̀lẹ̀ búra fún yín tí ẹ bá dánṣẹ́ yìí wò ẹ̀yin àgbàlagbà inú mi dùn àwọn èèyàn tó ń rí i pé bàbá yìí ń try ó gbìyànjú ó ń fi ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń subscribe gbogbo ẹ̀yin tí ẹ ń sọ pé bàbá ẹ fi eléyìí fi ṣe data torí data lẹ ń lò bẹ́ẹ̀ ni
mo fi ń ṣe àǹfààní fún àwọn èèyàn ní kó wúlò fún gbogbo yín. Ẹ̀yin àgbàlagbà mo fẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní iṣẹ́ yìí, kò ní bàjẹ́ fún wa lágbára Elédùà. Ẹ jẹ àǹfààní iṣẹ́ yìí kẹ́ ẹ dòwò kẹ́ wá fúnlé lábọ̀. Orúkọ mi ò yí padà, ewé ò lópin, ẹni mọ̀ yóò mọ̀ yìí. Nọ́mbà mi leléyìí 081 04 73 41 20. WhatsApp nọ́mbà mi ni. Tí ẹ bá fẹ́ pè mí direct, òun leléyìí 091 23 64 31 52. Kò ní bàjẹ́ fún yín lágbára Elédùà. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe.